ilé yìí ò di ti pátápátá ní Friday ọjọ́ òní Friday kábíyèsí ọ̀túnla a ṣí ilé yìí yóò sì di ti yín pátápátá. hallelujah ògo ni fún Kristi. A máa bá ìdílé Mr and Mrs Adedoyin a bá wọn yọ̀ gẹ́gẹ́ bí Agbala Gabriel ti sọ ní Friday ọ̀túnla a ó ṣílé Mr and Mrs Adedoyin àwọn náà yóò di landlord landlady ẹ̀rí báyìí Ọlọ́run ṣeun a gbé Ọlọ́run ga lórí ayé wọn. Gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa náà àwa tí à ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ile Mr TV ní orúkọ Jésù Kristi oore tuntun Ọlọ́run yóò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ohun tá à ń fọkàn wa béèrè pátá ni Ọlọ́run yóò ṣe olùrànlọ́wọ́ tí kìí sú tí kìí rẹ̀ lórúkọ Jésù yóò yí wa ká. Ẹ jẹ́ ká lọ wo fídíò náà àwọn nǹkan kan wà tí Mr and Mrs Adedoyin ṣì nílò nínú ilé yẹn èyí tí Agbala Gabriel ń béèrè lọ́wọ́ àwọn supporters pé kí wọ́n ṣe. Ẹ jẹ́ ká lọ wò ó kí làwọn nǹkan náà ó yá lókè lọ. àwọn tá a fẹ́ sílé ní ọjọ́ òun náà a fẹ́ sílé Friday ilé yín rè o. White ló tún gbà ní Rálánre o ṣé wọ́n sí inú lé ní àwọn àmì ẹ̀ ọlọ́mọ àwọn ṣiṣẹ́ lọ́wọ́ ẹ bá wa pín ní kíní o ẹ wá tá ẹ má bọ̀ ilé yín rè o ilé náà ti ń kù yìí. Dá gbogbo padà fún Ọlọ́run Agbala Gabriel Ọlọ́run ṣé o Ọlọ́run bàbá àná àmúkan o ṣé o Ọlọ́run òkòtò dáhùn tó ṣẹ́gàn mi jòkó tọ́sọ yẹ̀yẹ́ mi dá yẹyẹ Jésù o ṣé o ẹ̀mí mímọ́ o ṣé o gbogbo ẹ̀yin aláàánú mi ẹ ṣé o ẹ̀ní jábọ́ ẹ̀ní ṣubú ara ẹ̀ní ṣubú ẹ̀mí o ọ̀fà yóò ní báyìí o ẹ̀ní ṣìṣe o ẹ ṣé ní gbogbo ọ̀nà o ẹ ṣé mo mọ̀ lóore o mo mọ̀ lóore o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o Ọlọ́run ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o abẹ́ ti dé nígbà tí ń kú Ọlọ́run ṣé o ayé ìdíbí ẹ ti wá bí èmi ọ̀wá Jésù ò ṣé 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 àdápadà sọ́dọ̀ rẹ o bàbá ìwọ ló lógo ayé àdápadà sọ́dọ̀ rẹ̀ àti dápadà o àdápadà sọ́dọ̀ rẹ̀ o bàbá ìwọ ló lógo àtẹ̀yẹ àdápadà sọ́dọ̀ rẹ̀ àti dápadà o Ọlọ́run àmúsàn àdápadà sọ́dọ̀ rẹ̀ o bàbá ẹ̀yin ló lógo àtẹ̀yẹ àdápadà sọ́dọ̀ rẹ̀ ẹ̀yin la tó ẹ̀yin la tó ẹ̀yin la tó láti gbà ògo ẹ̀yin la tó Ọlọ́run mi àràmàdà bàbá o yáyá mi padà dá yáyá o àràmàdà bàbá o yáyá mi padà dá yáyá o ó ṣe olóore ó ṣe olóore ó bá Sátánì láàyè ẹ ṣí àgàn ẹ ṣí àgàn a máa ṣí lọ́jọ́ Friday ẹ ti ẹ dìde ẹ kọ́ dìde náà ẹ kọ́ dìde náà ẹ kọ́ dìde náà ẹ dìde ẹ dìde. ó ṣe o ajídára ẹ lọ jókòó wájú lé yín náà ẹ kọ́ jókòó wájú lé yín náà. Jésù ò ṣe Jésù ò ṣe ilé yín ni o Jésù ò ṣe Jésù ò ṣe ẹ̀mí ẹ̀ ṣe. mọ̀ ń bọ̀ kókó ẹ ká san o ẹ̀mí ẹ̀ ṣe ẹ̀yin ó lé ẹ ká san o ẹ̀mí ẹ̀ ṣe Jésù ẹ̀ ṣe ajídára ò ṣe. ilé just like that.
ẹ wá súnmọ́ bí. mo sọ ní April 20 April 20 ni a fún wọn lẹ̀ kí n déètì ẹni 15 ẹni nílé ìpè 25 days tí ìbá ipa tún busy gan àráyè ó yẹn ti kùn tán yẹn kàn ti ṣe gbóńdọ́ mẹ́jọ tán wọ́n ṣe ń paint ilé nìyí. a máa sílẹ̀ ní Friday mo sọ fún yín pa wọ́n máa kó sínú ilé yìí before May 20 ṣé bẹ́ẹ̀ ni mo ní wọ́n máa kó síbẹ̀ before May 20 kí n déètì ní May 15 ọ̀la ní May 16 Friday ní May 17 so kò tó 20 tán fi kó wọbẹ̀ wọ́n fẹ́ dúpẹ́ ọkàn ọpẹ́ wọn pọ̀ ẹ wọlé gbẹgbẹ mẹ́rin. ọmọ lóore ní gbogbo ọ̀nà ẹ yà wá lẹ́nu ẹ ṣe yèyé wá dá yẹyẹ ẹ fàṣọ ẹ̀sìn wáyà ẹ fàṣọ ẹ̀gbọ́n wáyà ẹ fàṣọ òsì wáyà ẹ fàṣọ ìpọ́njú wáyà ẹ fàṣọ bí kò sókè ẹ fà á yanu náà bí mi ẹ mú bọ̀ tó dé bá dúró lé mi ẹ mú bọ̀ tó bá dé lé mi Jésù ò ṣe. ẹ dúpẹ́ ránú gbà ẹ tóbi kẹ́sì múra yìí. bàbá wa ti wíńdò yìí. torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ẹ ṣe àrí àánú gbà ẹ ṣe o. àrí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. orí ọjọ́ alẹ́ orí ọjọ́ ogbó Ọlọ́run dẹ̀ ṣe fún wọn. Àánú mo rí gbà, àánú mo rí gbà, àánú mo rí gbà, àánú ni àánú mo rí gbà o. Àánú ni àánú mo rí gbà, àánú ni àánú mo rí gbà o. Àánú ni àánú mo rí gbà, àánú ni ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀, ẹ̀yin lẹ tó. Ẹ̀yin lẹ tó láti gba ògo, ẹ̀yin lẹ tó aláròmé, ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀, ẹ̀yin lẹ tó. gbé sẹ́yìn kó fà láti bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ tó láti gba ògo, ẹ̀yin lẹ tó aláròmé o. ẹ súnmọ́ bí. Jésù máa bọ̀. Jésù o ṣé. máa bọ̀ báyìí. Jésù ẹ ṣé. mo fẹ́ bi yín léèrè. ẹ súnmọ́ mi. ṣé ẹkún yín dẹ̀rín àbí ò dẹ̀rín? ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe o àṣẹ o iná mo níjó yẹn ní sẹ́rù dànù o ẹrù ògo yóò ní wọlé lójijì o ẹni dẹni àgbẹ́gbì lórúkọ Jésù bí a ti ń gòkè ní wálé o iná mo níjó yín o ẹni bọ́ sínú ogun o ogun ò ní mú yín o Jésù ọṣẹ o ẹsẹ̀ ń tó yà mí lẹ́nu o bàbá. mo ń bọ̀. Jésù ò ṣe. Jésù ò ṣe. calm down. ìkànnì kan mo kọ́ fẹ́ sọ náà ilé yìí kì í ṣe rented house o àbí ẹ̀sùn mọ́ra yín. Dání o. kò sí iye yín oore tọ́lọ̀ ń ṣe ẹ máa gbọ́ ilẹ̀ yìí kì í ṣe pé ayé yín a fún tọkọ-tìyàwó yín títí láí àti láíláí tí Jésù fi dé. Number 2 ilé yìí kì í ṣe pé ẹgbẹ́ bẹ́ẹ̀ fóṣù mẹ́fà o kì í ṣe pé ilé ọdún kan kì í ṣe ilé ọdún méjì kì í ṣe pé foundation wà gbà kí ìpadà no Ọlọ́run kọ́ fún yín títí láí àti láíláí bó bá wù yín bẹ́ẹ̀ dàgbà bẹ́ẹ̀ lọ bí àgbáre bó jẹ́ pọ́nmọ́ yín ta nífẹ̀ẹ́ lẹ́fẹ̀ẹ́ máa gbé bẹ́ẹ̀ gbà Friday ilé yìí ò di ti pátápátá ní Friday ọjọ́ òní Friday ọ̀túnla á ṣí ilé yìí yóò sì di ti yín pátápátá Ọ̀sẹ̀ Olúwa ìfarasí mi ò pọ̀ àṣẹ Olúwa àṣẹ ọba mímọ́ àmàṣẹ olùgbàlà o àná rẹ̀. ẹ rí ọwọ́ Ọlọ́run a ti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọn bá suspended sílẹ̀ tá a lè rà
ara lórí ọ̀fẹ́ ti yàrá méjèèjì mọ́ wọ́n bá ńgbà ilé tí ń lọ finishing ṣe mọ̀ mo gbé Ọlọ́run ga pé ojú òtí mi ìwọ̀nba wọn tán dìde wọ́n dìde ilé dẹ̀ dúró ilé tẹ̀ ti dúró ilé ti dúró ilé ti dúró ilé ti dúró so kí ni nǹkan kékèké tó kù bóyá yìí lórí ọ̀fẹ́ láti bá a gbé suspendesili díẹ̀ tó kù nulẹ̀ mẹ́bàá lórí ọ̀fẹ́ láti bá wọn gbé àwọn tọ́lọ̀ máa fún lórí ọ̀fẹ́ dẹ̀ mo rò kókó bí táìsì yàrá kan méjì àbí then àga táwọn mọ̀mọ́ yóò fi máa jókòó àga táwọn fi máa jókòó àga tí wọ́n fi máa jókòó nínú ilé wọ́n ti dán gbogbo yàrá wọ́n ti ṣe everything wọ́n ti ra toilet seat tàbí wọ́n ti ṣe toilet seat wọ́n ti ṣe gbogbo ẹ̀ àfún olómi láti church so àga ẹnìkan lè fún wọn lága yẹn pé ó yẹ kán wá kóòtù àbí ìkan báyìí bẹ́ẹ̀ lọ tẹlifíṣàn generator ok solar ni ẹja bá wọn ṣe àwọn tí Ọlọ́run bá máa lò pé ó yá o eléyìí lábà wọn ṣe ojú òní tì yín wọ́n dúpẹ́ wọ́n dẹ̀ mọ orí Ọlọ́run àwọn bàbá àti ìyá yìí lóòótọ́ àti lódodo ó yẹ kán jẹ èrè ohun gbogbo tí wọ́n ti ṣe lábẹ́ òrùn ó yẹ kán jẹ Friday á ṣí bí o Friday á ṣí bí o á ṣí bí á ṣí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ báyìí ọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí là á ṣí ẹni bá fẹ́ fún wọn lága á mọ̀ retí ẹni bẹ́ fún wọn ní cotton á mọ̀ retí ẹni bẹ́ fún wọn ní solar á mọ̀ retí so ẹ bẹ́ kí wọ́n kú oríire ẹ lè máa pè wọlé báyìí àwọn kan ti gbáṣọ wá fún wọn àbí aṣọ mẹ́rin náà ti gbé wá fún yín èyí tó gbé fún yín Sunday tó ń kọ́ mẹ́ta náà gbé wá mẹ́ta wọ́n gbé mẹ́rin fẹ́ràn ọgbà ẹ̀fọ́ bàbá ẹ̀ so àwọn kan ti ń kaṣọ wá pé kán fi ṣe kán fi ṣe ìṣílé ilé ti di tiyín o ó bá di Friday lẹ́ẹ̀gbà kọ́kọ́rọ́ gangan tẹ́wàá di landlord and landlady. a mà ṣe o ẹ ṣe ẹ̀yin aláàánú ẹ̀ ní jábọ́ o torí pé ẹ ṣe wá lóore oore òjijì bó ṣe wọnú ilé mi yọ wọnú ilé yín síwájú o oore òjijì tí mi ṣiṣẹ́ fún rẹ o ìrànlọ́wọ́ òjijì àánú òjijì yóò wọnú iṣẹ́ yín o yóò wọ yín ní lórúkọ Jésù àánú òjijì yóò wọnú bàbá mi rí o ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé mọ̀mọ́ lóore o èmi alákìísà èmi ẹlẹ́rí èmi aláṣà ẹ ṣé o mọ̀mọ́ lóore o ẹ ṣé o ẹ̀yin aláàánú ẹ̀ ní jábọ́ wọn ò ní fi dálẹ̀ ọkọ̀ wálé o ẹ̀ ní ṣubú dẹrù ògónà ẹ̀ ní jábọ́ o ayé ò ní mú yín àìsàn tí ó gbọ́gbọ́ yóò ní fi bẹ̀yìn wò ẹ̀ ní dẹni àrùkà ẹ̀ mọ̀ ní dẹni àdíyẹlé bàbá mi ní Olúwa ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ̀ ní sígírẹ́tà ilẹ̀ ayé ò ní rí mọ́ yín o bí ẹ ṣe bomi ni mí o ẹ̀ ní kábàámọ̀ ogun àjòjì olóbìnrin kò ní wọlé yín o ilé yín tó ti dùn kò ní túká o agbọ̀gbàjọ ò ní lù fún yín ẹ ti mọ̀ ṣe àìmọ̀ ṣe ò ní kángun sọ́rọ̀ yín iná ọmọ ò ní jọ yín o iná ayé ò ní jọ yín ẹ ní ṣubú dàrú nu o ẹrù ògo yóò mọ fọ òní ẹrù ògo yóò mọ fọ òní Ọlọ́run ọba yẹ gbà yín. mo fẹ́ kán rìn bí landlord ó ní bí landlord ṣe máa ń rìn ó ní bí tenant máa ń rìn kéè ẹ rìn bí tenant fún wa tenant ó yẹ rìn bí landlord ṣé landlord ní rìn o ẹ tún máa tẹ fóònù landlord ó yẹ ẹ lọ kẹ́ ẹ rìn bí ilé rèé ẹrìn lọ́wájú ẹrìn ló ẹrìn ẹ fara yín lọ́wọ́ ẹrìn bí landlord. Jésù ṣe 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 ẹ̀mí mímọ́ ṣe ajídàrọ̀ ṣe ọ̀rẹ́ kí lẹ́yìn ó ṣe ohun tó yà mí lẹ́nu ọkọjá ọgbọ́n mi ọkọjá ìmọ̀ mi ọkọjá ojú orí mi ọkọjá ìmọ̀ mi lọ́gbọ̀n ọdún lónìí àròtì ẹ jẹ́ máa ń wẹ́n tó lè fún yín lága àti wọ́dúró ẹ máa bọ̀. ẹ̀mí mímọ́ ṣe. Ebeneseri
níbi tó ní wà lọ́wọ́ dé ẹbí ní sẹ́rì ń bá wọn gbé Ọlọ́run ga so ń bá wọn gbé Ọlọ́run ga ta ló lè ra chair fún wọn tí wọ́n fi máa jókòó nínú sitting room bẹ́ẹ̀ bá ra chair gidi nísìn èèyàn níbi 250 lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ní chair yóò níbi 250 normal chair gbogbo nǹkan ló ti ṣe kí ni o ló ti wọ́n ta ń lè ra chair fún wọn ta ní lè ra TV fún wọn bẹ́ẹ̀ bá ra chair yóò ra 250 bẹ́ẹ̀ bá ra TV ńkọ́ TV télò báyìí tẹlifíṣàn plasma yìí kéré ẹ bá ṣàrọ̀ 100 ẹ bá rí 100 sólà kékeré ńkọ́ sólà kékeré irú ètò àṣẹ fún Muyideen 350 báyìí sólà kékeré yẹn bí n bá lè rẹ́ni ṣe fún wọn àga tẹlifíṣàn sólà kí ló tún kù. Kí ni porúkọ ẹ cotton ẹ wá ẹ jẹ́ n bi yín lérè kí lẹ ní kí lẹ́yìn gangan ní ẹ má parọ́ ẹ súnmọ́ bí ó tó ẹ ṣe kí ó dà fún yín ẹ súnmọ́ mi ó tó. kí lẹ́yìn gangan ní mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kí lẹ ní. bẹ́ẹ̀dì ta ni ò ṣe gbé wọbí kò fáì mọ́ lódò ti pa ó ti bàjẹ́ gan ni káwí kò ṣe gbé wọbí ó ti bàjẹ́ òjò ti bàjẹ́ tata kó wọnú ilé ibi tá rẹ́ǹtì ń bí lòjò bàjẹ́. kí àní kí lẹ́yìn gangan ní kí lẹ ní. sí ẹ ní nǹkan kan àwọn nǹkan ìdáná ń kọ́. ẹni pọ́ọ̀tù. bẹ́ẹ̀ni a sì ní stóòfù. ẹni pọ́ọ̀tù. bẹ́ẹ̀ni sà. ẹni pọ́ọ̀tù ẹni pọ́ọ̀tù. ta ló ràn yín sẹ́ kẹ́ ẹ máa gbé ní pọ́ọ̀tù wọ́n ní pọ́ọ̀tù. hello ma. Yes, ma. Era ma. Hello, ma. Era ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Hello, Aisha, ma. Era ma. Yes, ma. Shagbo, when you get calm down. Only calm down. Yes, man. wọ́n máa ró 100 mà wọ́n á rí tẹlifíṣàn 100 wọ́n á rí. wọ́n láwọn máa ra tẹlifíṣàn fún yín wọ́n láwọn ra tẹlifíṣàn fún yín. ilẹ̀kùn àdó sí bẹ́yìn náà o ẹ̀sẹ̀ o ẹ̀ní ṣiṣẹ́ o ọwọ́ yín ọmọ yọ lókè o ẹ̀sẹ̀ o ẹ̀rì náà lọ́wọ́ ọlọ́run o ojú àná ẹ̀ bá pàdé ojú èèyàn ẹ̀ bá pàdé o ojú rere ọlọ́run yóò máa bá yín gbé o. ọlọ́run mo bá dúró o. kò ní ìkagbá lásì ó dáná kò ní ìkagbá lásì ó dà yín tó bá pa mùsùlùmí níbọ̀ customers building wọ́n sáà ń yọ bí ọjọ́ ń tì ẹ́ mo ti ń fura sí tìmí lẹ́yìn lẹ́yìn pé tìmí lẹ́yìn ti ń ti jáde pé ń bí jáde so àwárí tún rẹ̀ wọ́n máa dáná inú mi dùn fún wọn I'm happy for them nǹkan ayọ̀ ni àbí ká má bá wọn sí ni ṣé ká má sí ni should we not see. We should not see. We should see. Àwọn ẹni kẹ́ calm down. Wọ́n láwọn ti ní pot gáàsì ni wọ́n lẹ́yìn ní gáàsì àbí. Bẹ́ẹ̀ bá ra gáàsì àti kíní tọ́bí ń ṣe kíní bẹ́ẹ̀ máa ra sìlíndà àti kíní méjì báyìí. Bọ́nà méjì yẹn. Èlé wọn tà ń gbà kan. Àti bọ́nà yẹn àtò wọn bá rí 70 yóò dúró. Kò wọ́n ẹ lọ bá wọn rà láàárọ̀ àtàwọn ti sẹ́ǹdì owó ẹbí nẹ́sẹ̀rì ibi olúwa ràn mí lọ́wọ́ dé ẹbí nẹ́sẹ̀rì so no matter what á tiẹ̀ sí lẹ́yìn ní Friday no matter what inú mi dùn dream achieved mi mọ mi mo kàn sọ pé ẹja kọ́lé fún wọn ṣe mọ I'm happy mi mọ mo kàn pity life wọn mo pity life wọn pé at this stage láńlọ́ọ̀dù ṣe ń pariwo mọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ ní òbí tí láńlọ́ọ̀dù ń pariwo mọ́ àwọn òbí yín
ẹ̀yin tẹ́yin gan jẹ́ òbí tí láńlọ́ọ̀dù sì ń pariwo mọ́ yín lọ́dún yìí ẹ gba kọ́kọ́rọ́ lé yín. ṣé ẹ gbàgbọ́ ẹ gba kọ́kọ́rọ́ lé yín in the name of Jesus. àwọn tó fẹ́ pè wọlé ó yẹ máa pè wọlé báyìí ojú òpó ti sílẹ̀ 07054 900 751 àwọn mọ̀ra bẹ́ẹ̀dì ẹlẹ́ni bẹ́ẹ̀dì bẹ́ẹ̀lẹ́ni bẹ́ẹ̀dì. a ní ṣùgbọ́n kò sí gbé wọ bí kò sí gbé wọ bí òjò ti bàjẹ́. kò sí gbé wọ bí bẹ́ẹ̀ ni sà òjò ti bàjẹ́ nínú ilé tá a gbé mẹ́yìn. wọ́n láwọn ní bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n òjò ti bàjẹ́. Ọlọ́run lè lo ẹnìkan láti bá wọn get bed wọ́n máa rí 150 wọ́n ra bed náà bẹ́ẹ̀dì tí bàbá yá àtìyàwó wọn fi mọ́ sùn Ọlọ́run lè lo ẹnìkan láti bá wọn gbé tí wọ́n máa sunrun ayọ̀ gbogbo ohun tá a kọ́ yìí bẹ́ẹ̀ yóò bá rí bẹ́ẹ̀dì gidi fi sùn kò dáa wọn ní lálàá wọn bá lálàá kí wọn ó rí ká ní wọn rí bẹ́ẹ̀dì tí wọn bá sùn kí wọn ó rí. eégún mọ̀lẹ́ wọn. ilé ó léégún mọ̀lẹ́ wọn eégún ní láwọn ẹlẹ́ni ó léégún mọ̀lẹ́ wọn yéé ẹlẹ́dàá gbogbo ayé o ògo ni fún ọ lókè ọ̀run. So àwọn nǹkan tó kù tí wọ́n fẹ́ ṣe àwọn nǹkan tó kù tá fẹ́ ṣe hello ma ẹ káàsán ma yes ma ẹ ra ma God bless you màámi ẹ Jésù ṣiṣẹ́ ẹ ra ma yes ma ẹ ló wá iṣẹ́ ma ẹ ra ma yes ma wọ́n kí yín kú oríire o. ẹ ṣé sá o ẹ ṣé máa o ẹ ṣé máa o ẹ ṣé o ẹ kú gbogbo ìgbà wa o ọwọ́ yín ọmọ ròkè o ẹ rọwọ́ Ọlọ́run o ẹ rojú rere Ọlọ́run o ẹ ṣé o àmọ́lóore o ẹ ṣé o iṣu ọmọ kò ní jó yín lánàá o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. ókè mà láà máa wá nǹkan ṣọwọ́ yóò dà fún ẹ ṣí mọ́mi ojú òní tí ma adúgbò náà. àwọn kúrú wa wọ́n wà ẹnu wọn kàn gbẹ díẹ̀ náà ni ẹ̀rí tán wọ́n bá gbójú wọn. wọ́n ń béèrè yín ni wọ́n. àní wọ́n ń béèrè yín ni. nígbà èèyàn béèrè yín kẹ̀lẹ́ ní àwa o. àwọn oníṣẹ́mi yìí o. ẹ ṣe o God bless you o. báwo ń bẹ́ẹ̀ kí ní síbí jàre èèyàn béèrè yín àwa o màá jàre. Yes ma wọ́n lè máa rọ́wọ́ àwọn. ẹ ṣé máa jàre ẹ ṣé máa. èèyàn láwọn kiri yín kọ àwa ó tán wọ́n wá sọ de gbogbo ẹ̀dí kúrọ́sìsì ìkan sólò ìkan bókà ó tó jẹ́ mẹ́ta ọjọ́ mẹ́ta nìyẹn kọ́ ó tọ́dún kan ìgbà ayé mú ìdí ilẹ̀ gbádùn dáadáa ẹnìkan sọ̀rọ̀ àsùtù fún yín lọ burú ṣé ẹ wẹsẹ̀ ń gbà yẹn ni ẹ lọ gbàdúrà ẹ lọ ṣèrìbọ mi ẹ lọ wẹrí lóde Olúwa kí ló ṣe mí àwọn èèyàn kan máa ń bèrè pé dájú àwọn kiri yín kọ́ àlàáfíà wọ́n bìlì àwọn èèyàn bìlì pé owó ti ń bẹ tí ò rẹ náà ẹnu gbẹ 07054900751 sojú èmi dàbí kọ́ méjì sẹ́yìn tẹ́fẹ́ kí wọ́n fẹ́ ra bẹ́ẹ̀dì àbí bẹ́ẹ̀dì ẹnìkan tó ra TV fún wọn ẹnìkan ló ń ṣe nǹkan kan díẹ̀ ṣáà ok àga mọ̀ jẹ́ kó àga àti bẹ́ẹ̀dì ẹnìkan tó lè ra àga fún wọn ẹnìkan tó lè ra bẹ́ẹ̀dì fún wọn àga 250 bẹ́ẹ̀dì 150 ó jẹ́ 400. ẹ̀bì ní í ṣe rí ìtumọ̀ èyí tí í ṣe kí ló parí ẹ̀ náà ní kíní kan ló ràn mí lọ́wọ́ mi so ibi tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ ìwọ̀nba kékeré tó kù àwa tí Ọlọ́run bá fẹ́ lò láti bá wọn gbé àwọn nǹkan tí ó ṣe ọmọbìnrin kan àti ya kéèsì ẹ̀ láti bí last week Saturday láti ya kéèsì ẹ̀ ọmọbìnrin tó ń jẹ́ Moyọ̀ Sọ́lá bíbí ni Moyọ̀ Adésèrà so àwa post video ẹ̀ láàárọ̀ àbí so àwọn tó mú wá in fact account number rẹ̀ la fi sí àwọn tó wá pè wọ́n ní wọ́n ti rí close to
600,000 plus buy. At the post láàárọ̀ mi ò mọ̀mọ́ vacancy foundation sí ni torí pé ọ̀dọ̀ wọn jìnnà then tá à ń ṣe pọ̀ mi fẹ́ kó jẹ́ mix up mo lá bá wọn post adé bá wọn post láàárọ̀ ó dẹ̀ pè mí pé àzàtọ̀ sàn yìí tó pè mí bí after 2 wọn láwọn ti rí over 600,000 so mo bèrè tó jẹ́ mo yọ adé tó wọ́n gbéni sẹ́sẹ̀ báyìí ẹ ti rí fídíò yẹn tí mo post ẹ̀ a ṣe live akànyà yẹn ni so ẹ rọ̀wọ́ Ọlọ́run ẹnìkan tó lè bá ń ra kí la fẹ́ rà fún wọn náà. Aga bed. Wọ́n fẹ́ ra àga wọ́n fẹ́ ra bed bàbá ẹ dúpẹ́ ká máa lọ. ẹ ṣé o ọwọ́ yín ọmọ ròkè o ẹ ní jábọ́ o bí ẹ ti gòkè lórúkọ Jésù ayé ò ní gbà yín wọlé o ẹ ní dẹni àrùkọ ẹ ní dẹni àdíyelé o àìsàn tí ò gbóògùn ayé ò ní fi bẹ̀yìn wò o ìyọkọ ọwọ́ yín ọmọ ròkè lórúkọ Jésù ẹ ní ràkóbá o ẹ ní ràkóbá o bàbá mi ní Olúwa ẹ ní ṣìṣe o ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ bá ti lù yá máa dùn yín o lórúkọ Jésù ẹ ní gbà yín wọlé ẹ ní kú tògótògó arúgbó wòlíì lọ́lọ́run ó ṣe yín o bí ẹ ṣe nù dílé mi lómijé náà omijé ò ní wọlé yín o lórí ẹ̀gbọ́n lórí àbúrò lórúkọ Jésù lórí àwọn aya yín ní gbogbo ọ̀nà lórúkọ Jésù ẹ ní ṣubú dẹrù ògbónú o ẹ ti gòkè lórúkọ Jésù ẹ ní jábọ́ o bí ẹ bá ti lù lọ́mọ ọdún lórúkọ Jésù ayé ò ní mú yín o akọ́bọ̀ níyàwó yín ẹ ní ṣìṣe o gbogbo àwọn oníkẹ́ ìjọ rìn lórúkọ Jésù ẹ ní rògbò àkóbá o ẹ ní ṣubú dẹrù ògbónú o ayé ò ní mú yín lórúkọ Jésù ẹ ní dẹni àrímú o lórúkọ Jésù ogúnlé bàbá ogúnlé ìyá kò ní lágbára lórí ògo yín o wọn ò ní bí yín wó o lórúkọ Jésù pọ́kù kò ní ká yín ní gbogbo ọ̀nà ìṣẹ̀lẹ̀ṣẹ̀ yóò máa gbèrú sí ni o lórúkọ Jésù yóò máa gbèrú sí ni lórúkọ Jésù ẹ ti gòkè ẹ̀ ní wálẹ̀ lójijì o ayé ò ní dá yín wálẹ̀ o àìsàn tí ò gbóògùn ayé ò ní fi bẹ̀ yín wò o ẹ̀yin aláàánú ẹ ṣé o mọ̀mọ́ lóore o mo yíra fún yín o mo yíra fẹ́mi mímọ́ o ẹ mọ̀ rojú lórí Ọlọ́run àti àánú Ọlọ́run o bí ẹ ṣe ń gòkè lórúkọ Jésù ẹ̀ ní jábọ́ o ẹ mọ̀ rọwọ́ Ọlọ́run o ẹ sì jọ àánú ẹ ṣe mí lóore ìrànlọ́wọ́ dídé fẹ́yìn náà o nídìílé bàbá nídìílé yẹlí mi ó ti kọ̀ yín sílẹ̀ ẹ padà jọba níbẹ̀ o torí mo jọba báyà ẹ̀mí mímọ́ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore o ilẹ̀kùn àánú òní tì máa yín o bí ẹ ṣe ṣàánú mi oore ojoojúmọ́ oore gbogbo ìgbà oore tó kọjá ọgbọ́n mi lẹ́sẹ̀ fún mi o ìrànlọ́wọ́ òjijì àánú òjijì yóò bẹ̀ yín wò o torí pé ẹ ṣe mí lóore ẹ ṣe ìdílé mi lóore oore tí ò ní ìgbìmọ̀ Ọlọ́run ó ṣe ní ẹbí yín o yóò ṣe lórí iṣẹ́ yín o yóò ṣe lórí arìnrìn àjò yín o ẹ ṣe mọ̀mọ́ lóore o ẹ mọ̀ tẹ̀síwájú débi ògo ayé òní gbá yín wọlé o àgàrà òní dá yín rere ṣe o ẹ ní sọ̀rọ̀ ṣe o ẹ ní jí sọ́mi ayé o ayé òní gbá yín wọlé ẹ ní rògbò àkóbá o ẹ ní ṣíṣe o gbogbo ẹ̀yin púrótókọ̀ ayé òní mú yín o ayé òní mú yín o torí pé ṣùgbọ́n mi ìrànlọ́wọ́ dìde fẹ́ yín náà ní gbogbo bí ẹ bá ti ń dé dúró lórúkọ Jésù Ọlọ́run ọba ayé gbà yín o ipa ayé òní ká yín o ẹ rí ìrànwọ́ Ọlọ́run o ẹ rí ojú rere ènìyàn ẹ rí tọwọ́ Ọlọ́run o ayé òní dẹrù ògo yín nù o ẹ ní ṣubú dẹrù ògo nù o wọn ní gbà yín wọlé o ogun àgbàlá lẹ́jẹ̀ ní wọlé lójijì lórúkọ Jésù gbogbo ẹni bá rọbí sí ibi ọba gbogbo ẹni bá pẹ́rí yín níbi ibi ọba o lórúkọ Jésù ipa yóò ní káyé ipa jẹ́ òní káyé o ipa ogunlé bàbá ogunlé yóò kò ní pẹ́rí yín àní ṣubú dẹrù ọgọ́dù o bí ẹ bá ti lù yá máa dún o bí ẹ bá ti lù yá máa dún o bí ẹ ṣe dúdú sí sẹrẹrẹ mi lórúkọ Jésù ìṣẹrẹrẹ yẹn máa tẹ̀síwájú o gbogbo ẹni tí kọ́lé yóò tún kọ́ mi o gbogbo ẹni rámọ́tò yóò tún rẹ̀ mí ọ̀nà yẹn máa ń la o ayé òní fọmọ pa yín dẹ́kun ayé òní fọmọ pa yín dẹ́kun ayé òní fọmọ dá yín lọ iṣẹ́ yóò ní díṣẹ́ o nítorí pé iṣẹ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ ọjà ayé òní mú yín o.
wọlé yín ìdààmú ò ní wọlé yín o ẹ ṣe màmá lóore o màmá lóore ẹ kó àgbà náà mi o màmá lóore ní gbogbo ọ̀nà ẹ ṣe kú mi dẹ̀rí ẹ ṣe yẹ̀yẹ́ mi dẹ̀ yẹ̀yẹ́ nítorí ọ̀tọ̀ nítorí ẹlẹ́gàn ẹ ṣe o fún gbogbo ìgbà mi o ọlọ́run ọ̀rọ̀ yìí lọ́wọ́ o gbogbo ẹni tó ti ń kọ́ lé lọ yóò ṣe àṣeyọrí níbẹ̀ gbogbo ẹni tó ti ń kọ́ lọ lórúkọ Jésù yóò ṣe àṣeyọrí o àánú náà yóò fọ̀ fún o àánú ṣe fọ̀ fẹ́mi náà yóò fọ̀ fún gbogbo ẹni kọ́ lé lọ lórúkọ Jésù yóò láṣeyọrí gbogbo dáadáa wọn lọ yóò ṣe rere o àṣẹ màmá lóore o màmá lóore àṣẹ Jésù ọṣẹ Jésù ọṣẹ ẹ̀mọ́ ọṣẹ Jésù ọṣẹ ẹ̀mọ́ ọṣẹ Jésù ọṣẹ ẹ̀mọ́ ọṣẹ Jésù 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 ọṣẹ.